kalẹ́ o, àkí gbogbo àwọn èèyàn wa nílé lóko lénìí, àkí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lágbára Ọlọ́run. Gbogbo ohun tá à ń ṣe yìí a máa ṣe débi èrè pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mi ò ní fìgbà kan, kò sí bó ṣe lè jẹ́ nínú ọ̀ba àkókò tí mo fẹ́ lò, kò sí bó ṣe lè jẹ́, mi ò ní fẹ́ fi àkókò ṣeré, ṣùgbọ́n kò wá sí bó ṣe lè jẹ́, mo sì máa fẹ́ mú ẹnu lé bàbá Kóìkì pé ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe fún àwa ọmọ Yorùbá láti lè rí Yorùbá nation yìí gbà. Ẹ ṣé gan ni. Mo tún fi àkókò yìí náà dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday Igboho fún iṣẹ́ takuntakun. Bàbá ẹ ṣáà máa bá ṣe lọ, àwa wà lẹ́yìn ojú òní tì yín bàbá. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátá tó ń sọ̀rọ̀ lórí Yorùbá nation, mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín. Ẹ má jẹ́ ká jánu, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Area tèmi ń ṣiṣẹ́ lé lórí, mo believe pé area yìí ó lè help wa gan. Area tí Ọlọ́run rán mi pé kí n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé lórí yìí, mo believe pé area yìí máa help wa gan láti lè tètè achieve ohun tá a fẹ́ achieve. Thank you. Ẹ jọ̀ọ́, ọ̀pọ̀lọpọ̀ ló ń kọ ìwé sí mi, ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí pé ká fi ìjà fún Ọlọ́run jà. Kò yé mi o, ẹ̀yin ọmọ Nàìjíríà, kò yé mi o. Tèmi ò fẹ́ yìí fẹ́ comprise gbogbo ọmọ Nàìjíríà papọ̀ ní ẹ ṣe rí pé mo lo ẹ̀yin ọmọ Nàìjíríà, kò yé mi. Ẹ máa pè mí, ẹ máa ní ká fi ọ̀rọ̀ sọ Ọlọ́run, ká fi dodo ẹ̀ sí ọwọ́ Ọlọ́run, ká fi ọ̀rọ̀ sọ Ọlọ́run jà, ká fi dodo ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run. Ọlọ́run ló mọ ohun tó fẹ́ ṣe. Ọlọ́run wo ló mọ ohun tó fẹ́ ṣe? Ọlọ́run tó ti ọ́dà yín pé kẹ́yìn lọ jà fún ẹ̀tọ́ yín látọjọ́ wò. Ọ̀lẹ ló ń ṣe yín, ọ̀lẹ ló ń ṣe Nàìjíríà, ní Nàìjíríà ṣe pẹ́ nínú oko ẹrú. Àìlèjà ló ń ṣe Nàìjíríà, àìlèjà ogun ló ń ṣe Nàìjíríà tí Nàìjíríà fi pẹ́ nínú oko ẹrú. Ọlọ́run tẹ̀yìn ń parọ́ mọ́ yìí, àti tí àwọn pásítọ̀ èké tí mo ṣe sọ̀rọ̀ lórí wọn yìí, tí wọ́n ń parọ́ mọ́ yìí pé Olúwa ní ká ní sùúrù. Olúwa ti ọ́dà wa ti pẹ́. Ó ti ọ́dà wa pé ká lọ jàjà wa, ká dẹ̀ jàjà ṣẹ́gun. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti òkè láéláé. Àwọn tí Ọlọ́run rán sí ni wọ́n fún yín ní, ló ń fìdí yín ní bad preaching. They are feeding you on a bad preaching. They know that the only solution for we to gain freedom in this country, it is by war. Ẹ wá máa pè mí, ìwọ ìyá tó ń pè mí yẹn, ìwọ ò mọ̀ pé Amẹ́ríkà ló wà ní, ìwọ ò jẹ̀yà náà, bámúbámú lo yóò, ó mọ̀ pé bí ń pọ́ mú ẹnì kankan, ó mọ̀ gbogbo àwọn ọmọ Amẹ́ríkà ló wà. Ẹ ń pè wá, ká fi dodo ẹ̀ sọ Ọlọ́run, Ọlọ́run ló mọ bó ṣe máa ṣe. Dodo ohun tó ń wú yín sọ bẹ́ẹ̀ náà ni wípé ẹ̀yin náà mọ̀ wípé ohun tó máa end ẹ̀ ní ogun, ẹ ò dẹ̀ fẹ́ kí dúkìá yín bàjẹ́. Ẹ ò fẹ́ jẹ́ kí ohun tẹ́ ẹ ti ṣe, ẹ ò fẹ́ jẹ́ kó bàjẹ́. Ẹ̀yin ń lówó, ayé àwọn kan ń bàjẹ́. That is just the reason tí ẹ ò fi lè sọ òtítọ́. Òtítọ́ dẹ̀lẹ̀mí máa sọ, mi ò ní rọ́kọ̀ tí mo fẹ́ pa fẹ́nikẹ́ni. You don't need to call me kẹ́ wọ́n máa ní pé ká fi dodo ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ohun tó fẹ́ ṣe. Ọlọ́run wo ló mọ ohun tó fẹ́ ṣe? Ọlọ́run ti ṣe ohun tó fẹ́ ṣe. Ọlọ́run ti order wa. He has given us authority to fight these people for long. Ọ̀lẹ yín, ọ̀lẹ dodo ẹ̀yin ọmọ Nàìjíríà. Àwọn tó fẹ́ jà o, wọ́n fẹ́ jà o, ṣùgbọ́n àwọn kan ń dúró ní dúró wípé àwọn ò fẹ́ jẹ́ kí kíní ìṣẹ̀lẹ̀, àwọn ò fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ nítorí dúkìá wọn, nítorí pé ohun tán ní. Mi ò ní time púpọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ránṣẹ́ sí gbogbo àwọn pásítọ̀ yìí tó jẹ́ fake báyìí. Dávidi, ṣebí ìránṣẹ́ Ọlọ́run náà ni Dávidi. Dávidi, ṣebí wòlíì Ọlọ́run náà ni Dávidi. Ẹ jẹ́ kí wọ́n wá o. Wọ́n lè wá kọ́ wá sọ pé kò ń ṣe wòlíì o. Wọ́n lè wá kọ́ sọ pé kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run o. Ṣùgbọ́n ohun tèmi dẹ́ka, mo mọ̀ pé Dávidi ìránṣẹ́ Ọlọ́run ni. Ẹ dá mi lóhùn. Bí Dávidi ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, òun ni Adébóyè
Kúmúyì, Olúkọ̀yà, gbogbo àwọn AK-47 alọ́ olúalọ́ tí wọ́n ń parọ́ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tí wọ́n ń parọ́ kiri yìí bí wọ́n ṣe pè Dáfídì ni wọ́n ṣe pè wọ́n. Tí ọ̀rọ̀ bá dẹ̀ rí báyìí ogun ló máa padà gbẹ̀yìn ẹ̀. Nítorí ẹ̀ lọ́lọ́run ṣe máa ń sọ fún Dáfídì pé ó yá lọ jà lọ kó wọn lẹ́rú, wàá kó gbogbo tí wọ́n ti gbà lọ́wọ́ yín ó máa dá padà sílé. Bíbélì kọ́ ló máa ṣe, ó ti kọjá àdúrà, ó ti kọjá àdúrà. Ohun tí mò ń sọ yìí ogun ló máa padà end ẹ̀. Láì jẹ́ ogun you are wasting your time. They only preach to you pé Dávidi lọ ja ogun, ó win ní ogun. Ẹ lọ béèrè pé kí ni ìdí tí Dávidi fi ja ogun. Ṣebí wọ́n wá kó Dávidi, wọ́n wá kó dodo àwọn ará ilé Dávidi lẹ́rú ni, wọ́n bà dodo ẹ̀ jẹ́. The same thing náà ló ṣẹlẹ̀ Nàìjíríà sí. Ẹ̀yin tẹ́ wà níwájú kò sí ìdí ẹlòmíì lọ pé kí ló tèmi náà ṣe lọ ṣe, kí ló tèmi èmi wòlíì lèmi náà ṣe bí Adébóyè ló wà níwájú. Bí n bá wà nírú position Adébóyè yẹn mo ti máa ṣe. Wàláì tí n bá wà nínú position Kúmúyì, tí n bá wà nínú position Kúmúyì, position Adébóyè, tí n bá wà nínú position wọn ní Nàìjíríà yìí mo ti máa ṣe. Mo fi ayé àti ọ̀run búra rẹ̀. Ọlọ́run ló rán àwa, èèyàn kan ló rán wa. Àwọn yìí ti divert kúrò nínú tí Ọlọ́run rán wọn, òun làwa ṣe jáde. Kò sí ìjà tí Dáfídì jà ju ìdá wípé wọ́n wá kó wọn lẹ́rú lọ, wọ́n bà lé jẹ́, wọ́n boko jẹ́. Wọ́n dẹ̀ máa béèrè lọ́wọ́ Ọlọ́run kí ni káwọn ṣe. Ṣé Dáfídì náà ń gbàdúrà nígbà tí ẹni the next thing ni pé Olúwa máa order pé kó lọ ja ogun ni ó dẹ̀ máa ṣe ogun. Olúwa ti order wa pé ká lọ ja ogun. Ẹ má waste time yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọ Yorùbá nation, àkókò ti tó kálukú lọ máa gbáradì. Olúkálukú yín ẹ lọ máa gbáradì. Ẹ má jẹ́ kí wòlíì kankan kó ba ayé yín jẹ́. Wọ́n ti ní owó débi wípé bí ogun bá dé sí wọn máa sá lọ ni, wọn ò lè kú fún yín o. Ìdí tèmi ṣe ń jáde nìyẹn. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí wípé happy Sunday, happy new week. Ọ̀rọ̀ ń bọ̀ lọ́sẹ̀ yìí. Ọ̀rọ̀ máa jálẹ̀. Mi ò ní fi wọ́n sílẹ̀ àfìgbà tí n bá win ni wọn, àfìgbà tí n bá rí i pé wọ́n ń ṣe ohun tí Ọlọ́run fẹ́ yẹ kó ṣe gangan. Àlàáfíà ni fún yín. Èmi ti yín tòótọ́ bàbá confam JP fi ránṣẹ́ jẹ́ kí wọ́n rí i. Tó bá rí ó lè change àti wọn. Gbogbo àwọn tí wọ́n rán sí wa là ń rí. Gbogbo àwọn tí wọ́n ní kí wọ́n máa sọ̀rọ̀ against wa, àwọn ajá wọn kò sí ìtawà ò rí o. À ń rí gbogbo wọn ṣùgbọ́n wọ́n kéré sí wa, wọn ò lè di wa lẹ́nu. Òótọ́ Ọlọ́run náà mi lè mi wá ṣe. Àlàáfíà ni fún yín. Ẹ ṣé gan ni. Mo ń bọ̀, mi ò tí ì dé.